بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí wa kú àbọ̀ síbi ìjókòó wa tálẹ́ yìí tí í ṣe fiqhul mu'amalat al-maliyya. ní ìjókòó tí a jókòó kẹ́yìn amẹ́nubà tó jẹ mọ́rọ̀ as-sulh gẹ́gẹ́ bá ti sọ náà ni kéèyàn wá léyìí ó ti fi òpin sí èdè àìyedè àbí nǹkan tí ọjọ́rò owó tó fẹ́ dà nǹkan lẹ̀ láàrin èèyàn kan sẹ́nì kejì wọ́n pè ní as-sulh àní ṣíṣe àtúnṣe aáwọ̀ ọ̀rọ̀ owó láàrin èèyàn méjì wọ́n pè as-sulh. a ṣàlàyé pé tíjọ́ sílù ọ̀pọ̀ wọ́n lè parí ìjà láàrin àwọn oníjà àmì ìtawà ń wí ó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ owó ó dìrọ̀ mọ́ kí ni ọ̀rọ̀ owó tí wọ́n sọ̀rọ̀ sulh ní abala tó jẹ mọ́ mu'amalat tí wọ́n gbàdúrà pẹ̀lú ẹ̀ ni pé nǹkan tó jẹ́ bíi tó lè dá wọ̀ọ́lẹ̀ àbí tó ti dá álẹ̀ láàrin èèyàn méjì tó dìrọ̀ mọ́rọ̀ owó tó yẹ pé ìkíní kejì ó sì kéne wọ́n ṣàmójúkò fúnra wọn bí ọ̀rọ̀ bí apá kan àwọn nǹkan yìí. ọmọ ìyá mi a pín sulhu apín sí mẹ́ta pé a ní iqrar tó yẹ pé nìyí kìí ṣe nǹkan tó kọ̀ tako nǹkan yìí. láàmú wọ́n jẹ lọ sí Mẹ́kà ẹnìkan náà méjì wá ní ìdí owó pé láàmú ní dàkújà mi ní ríálì méjì ń fún wọn padà. àrùkọ ya ní abẹ́kọ̀ àbọ̀tà kankan fún níbẹ̀ gbé ń fún wọn padà wọ́n á padà dé Nàìjíríà wọ́n ti dé Nàìjíríà wọ́n ti pòtà mọ́ ná bí owó kíni náírà wọ́n gbé owó tí ọyá lọ́wọ́ mi ní Mẹ́kà àwọn abẹ́ẹ̀ ni ṣe pé kò takò abẹ́ẹ̀kọ́ ó nìyí tí ọba takò ṣùgbọ́n báyìí ní ìsìn báyìí owó tí inú kówó lẹ̀ fún ilé ń pa kò sí sílùú mi léwu wọ́n ti kówó lẹ̀ fún abẹ́ẹ̀kọ́ gbèsè bẹ́ẹ̀ lọ́rùn ẹ̀ ọkàn san lásán náà abẹ́ẹ̀kọ́ tọ́jú ká sọ pé owó ìdákun ríálì ká àtààbọ̀ ní bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí ní ìsìn sọ́ọ̀bà ń gbà bẹ́ẹ̀ bì tí bá ní ìsìn á rí pé tó fẹ́ fún ní ìsìn kéṣekéni kéṣe owó tó gbà lọ́wọ́ ó ti dín sí kíni iye tó yá àmọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà abẹ́ẹ̀kọ́ àpẹẹrẹ náà wò kó lè náà wà tí bá ní ìsìn ọwọ́ nù kíni ọwọ́ náà as-sulh tí bá wọn tó bá ti yọ̀ǹda rẹ̀ pé ọ̀sẹ̀ ìdè fún un àwọn bá sọ orí tó jẹ́ náà ilé báyìí tó bá jẹ́ pé nígbà tó wá délé àgbà owó tí mo yá ọ́n kọ́ nígbà wo ní Mẹ́kà ìyá ní méjì tí mo yá tó gbà lọ́wọ́ mi kálọ́ nígbà wo lè ná o ìyá mi ní nǹkan kan ẹ rí pé kí ló ṣe ó gbà pọ̀ yá òun ní nǹkan bí wọ́n tí ò ti gbà pọ̀ yá òun ní nǹkan kan nǹkan àrùn ó takò pọ̀ yá òun ní nǹkan wọ́n yà pé ó dáná ń fọ̀ tó yẹ wá ní ìsìn ẹ rí pé ó bà pé kò sí kí ni lọ́rùn kò sí ọ̀kan lọ́rùn àmọ́ wọ́n fẹ́ fún lówó yìí ẹni ìṣẹ́ ẹ tó pé ẹnìkan jẹun lówó wọ́n ní kó mú ẹ̀rí rẹ̀ wá abẹ́ẹ̀kọ́ kí lè rí rẹ̀ ṣé àmọ́ ẹni tó ń sọ fún òun takò pé kò sí kí ni ọ̀ya mi nítorí ẹ̀rí kan àgbà kí làwọn á sọ́dà eléyìí ẹni tí wọ́n sọ pé ọ̀jẹ̀wó tó lọ́wọ́ ọ̀jẹ̀wó ẹni tí wọ́n retí lọ́dọ̀ tiẹ̀ ní kó búra abẹ́ẹ̀kọ́ kó búra pé owó báyìí kò sí lọ́rùn láti búra ọparí ṣé bá nìsín àmọ́ ẹni tákọ́ bí léèrè nǹkan ta ni ẹni tó sọ pé ẹnìkan yáwó òun kí lè rí tó mú wá tí ó bá rí ẹ̀rí tó pé eléyìí ní tiẹ̀ láfijọ́ ọmọ ló ń tiẹ̀ kí láti ó sì ń tiẹ̀ wá búra àmọ́ láti mọ́ búra torí pé àwọn ìjọba jẹ́ èèyàn gidi wọ́n yọ gbogbo ọ̀nà pé níjọ́ wo ni mo yá kó lè bá láti ṣe àpọ́nlé àti búra pé ìlè búra lórí ó ṣe ti kọ́ pé kí ni òun jẹ́ yóò gbà pẹ̀lú ó ti dìbò kí n fọ́n tún rí ẹ̀wọ́ wọ́n rí àlè ń bẹ lọ́wọ́ mi sí mo lè fọ́n wọ́n rí àlè yìí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ ó sì kí ni àmì tọ́hún kan bẹ èèyàn gbọ́dọ̀ parọ́ o ìgbọ́dọ̀ sí kí ni àti ẹni tí wọ́n fẹ́ sọ pé ẹnìkan jẹun lówó gbọ́dọ̀ sọ tí ò ṣẹlẹ̀ àtẹn tó fẹ́ sọ̀rọ̀ bàbá náà kọ́ kí ni o
gbọ́dọ̀ gba tí ò sí kíni ẹni ó fẹ́ sọ pé owó ẹnìkan gbowó lọ́wọ́ òun gbọ́dọ̀ sọ tí ò ṣẹlẹ̀ sí báwọn sínú òsì gbọ́dọ̀ parọ́ pípé gbọ́dọ̀ ṣẹlẹ̀ hùn tá n bẹ lọ́rùn èèyàn gbọ́dọ̀ sí kíni bákan náà gbọ́dọ̀ ṣẹlẹ̀ pé àfa Abdullah ó ní ẹ̀kọ́ lọ́rùn mi o ṣé ó mú díẹ̀ fún mi ń bẹ̀ kí n tó sọ fún ọ kò dáa o ẹ̀tọ́ ẹ̀ ní tí ń bẹ lọ́rùn ẹ̀ gbọ́dọ̀ sí kíni gbọ́dọ̀ fún àwọn kí a máa fọ́n mọ́jọ̀mọ́ pé kó tó di pé ń sọ pé o ní nǹkan kan báyìí lọ́rùn mi o gbọ́dọ̀ fún mi ní nǹkan kan báyìí kò dáa èèwọ̀ ni ìwé tó ń gbé gbà wọn èèwọ̀ ni o tó ti yé wa tó bá di kó wá fi nǹkan yìí lẹ̀ pé o gba iye báyìí àǹfààní bẹ́ẹ̀ fún ẹni tí ó fowó lẹ̀ àtẹnitọ́ gbà àǹfààní bẹ́ẹ̀ fún ẹni tó fowó lẹ̀ pé ìfẹ́ mọ́ búra àǹfààní bẹ́ẹ̀ fún tó gbà tí ò tó kíni ẹ̀tọ́ rẹ̀ ni pé ẹ̀tọ́ rẹ̀ lè pẹ́ àbólè mọ́ sí kíni ó lè mọ́ rí gbà eléyìí ó lè ní ẹ̀kan lọ́rùn abẹ́ẹ̀kọ́ láti bá a dúró ní pípé ó kálukú ó lè bá ká bọ́ ohun tí ń bẹ lọ́rùn kálukú kú ó dípò 2 riyal gbogbo àwọn riyal yìí tó ti gbà bẹ́ẹ̀ ó ti parí náà tó bá wọn a sọ wípé àtẹ̀kẹ́ní kejì eléyìí kò sí tó burú ń bẹ ó dáa kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà láti fi dènà wàhálà tó bá wọn ẹ máa wọlé ìbáyọ̀ ọmọ ìyá mi lè máa sùkú tí mo dá àlè ẹ ń tá a fẹ̀sùn kàn pé owó kan ń bẹ lọ́rùn ẹ̀ kò sọ pé bẹ́ẹ̀ ni kò sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ dákẹ́ afọ́bìnrin wọ́n bá yìí nígbà tá a wà ní haram ọgbà 2 riyals kan lọ́wọ́ mi pé nígbà wo nù ṣe pé kò sọ pé bẹ́ẹ̀ ni kò sọ pé ẹ̀kọ́ abẹ́ẹ̀kọ́ wọ́n sá dákẹ́ náà ni ó dákẹ́ ṣé yíba nìsín ó dákẹ́ pé kò sọ pé o fún mi kò sọ pé kí ni o wọ́n jẹ́ pé ńgbà tí ń bèèrè pé nígbà wo nù náà tá pé ń tọ́ka sí pé láti fi takò náà ní kí lọ́wọ́ ó ti wọ́n kí ni ó ti wọ́n sí nǹkan àmọ́ ṣé Abdullah nígbà táwọn jọ wà ní haram ọba 2 riyals lọ́wọ́ mi kò sọ pé kò rí bẹ́ẹ̀ kò sọ pé ó rí bẹ́ẹ̀ tí nǹkan bá ń bẹ lọ́rùn èèyàn àbẹ́ bá wí nǹkan kan pé lámọ́ ní nǹkan bá ń bẹ lọ́rùn rẹ ọ̀rọ̀ yẹn ní kó sí kíni tó wá jẹ́ kí ń bẹ lọ́rùn rẹ̀ kó sọ pé ń ṣe kíni tí ó bá sí lọ́rùn rẹ̀ kó sọ pé kò sí kíni àwọn tí wá dákẹ́ yìí ó ti kó rẹ̀ sínú nǹkan kan pé ààyè tó yẹ kó ti sọ̀rọ̀ ní sí kíni dákẹ́ yìí àfáà sì mọ́ sọ yìí pé tarkul bayan fi ma'aridil bayan yu'addu bayana ibi tí yẹ kéèyàn sọ̀rọ̀ tó wá dákẹ́ wọ́n ka ìdákẹ́ rẹ̀ kọ́kẹ́ ní ọ̀rọ̀ pé ọ̀rọ̀ mo ti dákẹ́ ohun ìtumọ̀ nípa sí kínú ọ̀jẹ́ lówó nígbà tí ó bá jẹ́ lówó ni wọ́n sọ pé kíni ọ̀jẹ́ lówó síbà eléyìí báyìí náà ó lè wá yóò sì kíni ó lè fi owó pé ó gbà dípò owó tó níbẹ̀ lọ́rùn mi káàkùn gba eléyìí báyìí kájọ yanjú ẹ̀ lára wa lé náà ọ̀dà abẹ́ẹ̀ náà bákan náà ẹgbọ́n o ṣé wàá rí àwọn nǹkan ọmọ ìyá mi ṣe rí níbi ìkọ̀rọ̀ pé ẹ̀yà kọ́ mọ́ láti bí